Ìwé Gàlátíà orí 6. Ará, bí a tilẹ̀ mú ènìyàn nínú ìṣubú kan, kí ẹ̀yin tí ń ṣe ti ẹ̀mí kó mú irú ẹni bẹ́ẹ̀ bọ̀ sípò ní ẹ̀mí ìwà tútù, kí ìwọ tìkálára rẹ máa kíyèsára, kí a má bàa dán ìwọ náà wò pẹ̀lú. Ẹ máa ru ẹrù ọmọnìkejì yín, kí ẹ sì fi bẹ́ẹ̀ mú òfin Kristi ṣẹ. Nítorí bí ènìyàn kan bá ń ro ara rẹ̀ sí ẹnìkan nígbà tí kò jẹ́ nǹkan, ó tan ara rẹ̀ jẹ. Ṣùgbọ́n kí olúkúlùkù kí ó yẹ iṣẹ́ ara rẹ̀ wò, nígbà náà ni yóò sì ní ohun ìṣògo nípa ti ara rẹ̀ nìkan, kì yóò sì ṣe nípa ti ọmọnìkejì rẹ̀. Nítorí olúkúlùkù ni yóò ru ẹrù ti ara rẹ̀, ṣùgbọ́n kí ẹni tí à ń kọ́ nínú ọ̀rọ̀ náà máa pèsè ohun rere gbogbo fún ẹni tí ń kọ́ni. Kí a má ṣe tàn yín jẹ, a kò lè gan Ọlọ́run, nítorí ohunkóhun tí ènìyàn bá fúrúgbìn, òun náà ni yóò sì ká. Nítorí ẹni tí ó bá fúrúgbìn sípa ti ara, nípa ti ara ni yóò ká ìdíbàjẹ́. Ṣùgbọ́n ẹni tí ó bá fúrúgbìn sípa ti ẹ̀mí, nípa ti ẹ̀mí ni yóò ká ìyè àìnípẹ̀kun. Ẹ má sì ṣe jẹ́ kí agara dá wà ní rere ṣe, nítorí àwa ò ká nígbà tí àkókò bá dé, bí a kò bá ṣe àárẹ̀. Ǹjẹ́ bí a ti ń rí àkókò, ẹ jẹ́ kí a máa ṣoore fún gbogbo ènìyàn, àti pàápàá fún àwọn tí í ṣe ará ilé ìgbàgbọ́. Ẹ wo bí mo ti fi ọwọ́ ara mi kọ̀wé gàdàgbà sí yín. Iye àwọn tí ń fẹ́ ṣe àṣehàn ní ara, wọ́n rọ̀ yín láti kọlà, kìkì nítorí pé kí a má bàa ṣe inúnibíni sí wọn nítorí àgbélébù Kristi. Nítorí àwọn tí a kọ nílà pàápàá kò pa òfin mọ́, ṣùgbọ́n wọ́n ń fẹ́ mú yín kọlà kí ó lè máa ṣògo nínú ara yín. Ṣùgbọ́n kí ẹ má ṣe rí i pé èmi ń ṣògo, bí kò ṣe nínú àgbélébù Kristi Olúwa wa, nípasẹ̀ ẹni tí a ti kan ayé mọ́ àgbélébù fún mi àti èmi fún ayé. Nítorí pé nínú Kristi Jésù, ìkọlà kò jẹ́ ohun kan tàbí àìkọlà, bí kò ṣe ẹ̀dá tuntun. Iye àwọn tí ó sì ti ń rìn gẹ́gẹ́ bí ìwọ̀n yìí àlàáfíà lórí wọn àti àánú àti lórí Ísírẹ́lì Ọlọ́run. Láti ìsinsìnyí lọ, kí ẹnikẹ́ni má ṣe yọ mí lẹ́nu mọ́, nítorí èmi ń ru àpá Jésù Olúwa kiri ní ara mi. Ará, oore ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa kí ó wà pẹ̀lú yín. Àmín.